ìjẹ́ ẹran ti kọjú ìjà sí yín rí? Ẹran ti kọjú ìjà sí mi rí. Ṣé ẹ lè sọ díẹ̀ fún wa nípa ẹ̀? Ní ọjọ́ náà lọ́hùn, nígbà tí ẹran kọjú ìjà sí mi, mo dúpẹ́ lọ́wọ́ Ògún Lákáyé Ọ̀sìnmọlẹ̀, òun ló ṣẹ́gun. Nígbà tí mo rí i, mo tanná ní òru, mo ṣe tanná bí eléyìí, Àmọ̀tẹ́kùn lélẹ́yìí, mo ṣe fún bọ̀n ní eléyìí o, àfi bó ṣe kọjú dà mí o. Bẹ́ẹ̀ mo ṣe wò, ó ti súnmọ́ mi tán, mo ṣe yí sẹ́yìn òkìtì kan nìyẹn. Yíyí tí mo yí sẹ́yìn òkìtì bí eléyìí, gbogbo ara ẹ̀, tá a bá fẹ́ ká ṣe ìjẹ́rìí, fídíò ẹ̀ wà nílẹ̀ ní ẹran yẹn. Gbogbo ara ẹ̀ ní ọ̀tá àgèlè ti wẹ̀, ṣùgbọ́n agbára t'Ọlọ́run fún un, ó ṣe kí ni, ó lè fi lé ènìyàn bí 1 kìlómítà nínú igbó láì ṣe kí ni, láì má ti kú. Bẹ́ẹ̀ ó tẹ̀lé má sí ẹ̀dọ̀ mọ́ inú ẹ̀ kí ọkàn ẹ̀ kó ti já.